Alájì. Ẹ wo, èmi like gbogbo bá ṣe máa wá sí hotel yìí o. Báwo? Ṣé ẹ mọ ojú tó máa rí wa ni? Àti pé láì ṣe pé ẹ nílé. Ilé mi? Wọ́n ti ìyàwó mi wà nílé. Ìyàwó yín? Ṣé bí ẹ máa wáṣẹ́ kan rán ni? Bóyá kó lọ sí India for treatment or ẹ kàn wá nǹkan kẹran kó dẹ̀ fi lélẹ̀ fún wa. Àmì pé. Okay o. Bí a tó wà fi di next month ṣá. Next month? Now. Next month ti pẹ́ jù o. Tí mo rò bẹ́ẹ̀ máa ní kí driver yín kejì kó lọ lé kó lọ gbé kúrò kàdé máa lọ ń sìn. Ní kíákíá bẹ́ẹ̀ ló yẹ ká ṣe. Ẹ wò ó, ẹ mọ̀ pé mi láì gbogbo short time tá máa ń ṣe. Alájì. Lánàtúlá alájọ́lẹ̀. Gbogbo gáúsù àràmọ́tà wa ń gún rè. Ìwọ dídí ọmọ ṣe é. Bàbá máa lo hòtẹ́ẹ̀lì láwọn aṣẹ́wó. Dráìvà yẹn tó gbé yín wá òun lọkọ tó lọ kọ. Wọ́n ṣe àṣkàr lọ́wọ́ ni mo rí kinní náà tó wọlé. Tẹ́ bá rí bí Ràmọ́ ti ṣe rí. Òótọ́ ni pé wọ́n ń gbé àwọn obìnrin lọ́tún lósì. Ìtìjú gan kò jẹ́ ká lè rìn ládùúgbò mọ́ torí kí ni Aláàjì kí ló dé. Ìwọ tó ń kó àwọn ọmọ lọ fún yàn, o mọ nǹkan tó ń fọmọ ṣe. Bàbá mi. Ó bù ṣe gàgà ẹ tún sọ pé síbí kan náà lèmi àti Shaitan fi ń mu ẹ̀kọ. Àti abọ́ kan náà lọ́jọ́ ń lò. Ọlọ́run ló méyàn rẹ̀ yìí náà ni. Bẹ́ẹ̀ ni. Madam, níbo lẹ wà? Hello? Ẹ wo, ọ̀gá ti fẹ́ jáde o. Ọ̀gá ti fẹ́ jáde o. Kò sí tí mo lè ṣe sí o. Má jẹ́ kó jáde o, kò gbọ́dọ̀ jáde o. Ẹ mọ̀ gbọ́ sọ̀rọ̀ lè tẹ́ ń sọ lẹ́nu màdámù. A ní kó má jẹ́ kéèyàn jáde, mo ti fẹ́ délé. Kí n de ọ̀gá tó nílé tí mò ń gbé tí ń san sálárì mi tí mo fi ń jẹun tí mo fi ń gbọ́ bùkátà àwọn mọ̀lẹ́bí mi kí n náà dúró tipátipá. Mo ti fẹ́ délé, mo ti wà nítòsí. Ẹ wo agbára mi ò ní lè gbé yìí o, agbára mi ò lè gbé.
kò dájú pé màá lè ṣe. ok ṣáà mọ nǹkan tó máa ṣe tó máa fi dá dúró sílé mo ò ní pẹ́ délé ńsìn mo ti wà ń tòsí lé. ẹ ti súnmọ́ tòsí ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. ọkọ ńkọ́ ọmọ ńkọ́ ọjọ́ ọ̀la rẹ̀ ńkọ́ ò ṣe rántí ọmọ ẹni tí wọ́n ṣe o slay mama ò ṣe rántí balọ́balọ́. ó lọ bí tí ọlọ́run lọ́mọ ni. èmi náà fẹ́ sáré jáde lọ́wọ́ sí i. màá mi mo pẹ́ padà. lọ́bọ̀. What an irritating question. How can you talk to me like that? Mo ní mo fẹ́ jáde. Mi ò ní kó má lọ síbi tó fẹ́ lọ ṣá. Bọ̀ tó bá ń jáde nínú ilé ilé ni báàgì tó wà lọ́wọ́ ẹ̀ kò tẹ̀lé lọ. Lọ́pọ̀ pépà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Yes ma. Kí ọjà lọ tẹ̀lé. Yes ma. Tó bá fọwọ́ kọ̀ mí. Tí o bá dì mí mú ọ̀gá ìṣọ́. Ọ̀gá yìí ló bọ̀ fún ẹ̀jẹ̀ ìdí lẹ́jẹ̀ ìdí. Ọ̀gá mú mi. Ọ̀gá mú mi. Ìtùnú, ṣọ́mọ̀ pé mi ò náà rí. I will beat you for the first time today. Wọ́n pa mí, kúkú pa mí sẹ́. Pa mí tó bá fẹ́ pa mí, mo rẹ́dì fún ẹ pa mí. Tó bá yẹ pé torí owó yìí, o ò fẹ́ owó yìí lọ sí anywhere. Pa mí owó olówó, kọ́ńtrátì oní kọ́ńtrátì. O fẹ́ gbé lọ fún ọkọ sọ́mọ ìlówó dé ní. Kúkú pa mí kò lè fọwọ́ ìdú mi lọ́rùn kò lè gbé lẹ́. Máa gba ojú ẹ o. Gbàgbọ́ má gba ojú mi, kúkú pa mí tí o fẹ́ gbọ́. So, girlfriend, speak now. Kiri kò pa mi lórí, kò lè gbọ́wọ́ yẹn lọ, ọwọ́ yìí, ó gbẹ́rẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo ti ń bọ̀ lọ́nà, mo ti wà lọ́nà. Ẹni bọ̀ kò ní bọ̀ ọlọ́rin burúkú ni ọlọ́rin burúkú ọ̀nà ẹ̀fẹ́ kọ́kọ́ ni kò bá sí bí. Ọjọ́ ọlọ́rin burúkú ni kò ní ká fún yín sẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń gbé mi lẹ́nu fún ẹ pariwo yìí ẹ̀yin ní ìsinmi níbi kíbi tẹ́ bá wà ẹ ti yá wẹ́rẹ́ wọ́n ẹgbẹ́ lórí burúkú ni ẹ máa gbé ọ̀pọ̀lọpọ̀ ọdún gbogbo yín dànù lórí burúkú ẹ̀lọ́ ẹ ti yá wẹ́rẹ́ ẹ máa ṣe orí burúkú ni ẹ máa ṣe wọ́ owó yìí kò gbé lọ sí ẹni wẹ̀. Kọ́lá wọlé Oyèbọ̀dé ọ̀fẹ́ gba ẹ̀ ni ọmọ fẹ́ gba ẹ̀ rẹ̀. Ó gbá mi owó ṣe tí mo fẹ́ ṣe fún wọn ní jẹ́ n fi ti Késárì fún Késárì. Bí ti ọ pẹ̀lú Késárì ṣé wọ́n jẹ́ tẹ́lẹ̀ ọ̀dọ̀ fi tẹ̀lé lẹ́kùn máa bá Késárì ẹ̀ kiri. Ẹ̀yin babes, ṣé ti jà? Iṣẹ́ ta lọ́jà ṣẹ́ṣẹ́ tèmi àbí tẹ lómi. Bí ojú ọba ti ti ní alẹ́ ojú ò lè tì mí bíràwọ̀ mi ọba já ń wò ní já èṣù là ń kẹ́mọ̀ ló kọ mi ohun tájà ọ̀jẹ̀ èṣù ni ó ṣe ẹ̀yin tẹ́ ẹ gbọ́n tẹ́ ẹ ti fún orí forí torí yín ò ní burú tẹ́ ẹ ti fi tèṣù fésù bẹ́ẹ̀ ni mo wí fún yín. Àgbáwo nǹkan tó tiẹ̀ jẹ́rù bà wá ni. ẹ̀rù lẹ̀ ẹ̀rù bó èmi gángan ẹ̀rù tí í báyàn ọmọ bẹ̀rù níbi tẹ́rù òsì ó dàbí ẹni pé ẹ̀yin ọmọdé yìí ọ̀dà mọ̀ kó tó tówó yìí ọ̀la ẹ gba owó tá à ń wí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àfi tí ìbá ṣe máa bà mí ló bí mi lókun. Ẹ sọ kọ́ wí kó má rí bẹ́ẹ̀ bàbá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ máa wá relé àmọ́ tẹ́ ẹ bá ti délé tẹ́ ẹ bá ti ń gbọ́ tolóntolo kó tó dàrọ́ tẹ́ ń gbọ́ tolóntolo lórí ẹ̀rọ alágbèéká yín tí sìkìsìkì fẹ́ yín sí yín kẹ́ ẹ mọ́ gbàgbé èṣù là ń kẹ́ o èṣù là ń kẹ́ ọ jẹun o. Ìgbà tá àti ìṣòṣà à ń ṣòṣà ẹ̀yìn ẹ̀ tí ẹ̀ jẹ́ kóró náà. Ọ parí ẹ̀ máa rí. Inú gbọ́dọ̀ gbẹ́ngbẹ́ kì í ṣe ní agbẹ́
ibùdó tí àlùkò sùn kì í ṣe ibùdó àlùkò bí odídẹrẹ́ bá bù jẹ tán tó bá bù mú tán aṣíjú wọlé èwo kọ́lá wọlé ọmọ Oyèbọ̀dé o. kọ́lá wọlé Oyèbọ̀dé aràn olódò pé kọ́ lọ rèé pọnmi wálé ó sì gbé akèrègbè àtóbi ó sì gbé lọ kò yé ọ ni ibi tó wà yìí ni wọ́n pè ní ìkóríta ayé òun ọ̀run níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n kì í dúró gbowó iṣẹ́ níbi tí wọ́n ti ń ṣòwò tí wọ́n èé jèrè bẹ́ẹ̀ níbi tí wọ́n ò ti fúnni láti ẹ̀sìn jẹ́ ń gbòdìdí ẹran lọ́wọ́ ẹni ibẹ̀ ló wà yìí lọ́rẹ́ gbé wọ́n wá fún mi. Madam, gbólódà. Jọ kí ló kàn ẹ́ ṣé mo ní láti dágbére fún ẹ kí tó máa lọ sẹ́niwẹ̀ tí n bá fẹ́ lọ ni. Ẹ má bínú n tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé báàgì tí ń bẹ lọ́wọ́ yín mo rí pé òun náà ni ẹ̀yin àtọ̀gájọ́ ń dùn mọ́ra yín lọ́wọ́ lẹ́ẹ̀kan tí ẹ sọ pé wọ́n mọ̀ gbé jáde wọn ò ní gbé jáde wọ́n á rí pé lẹ́yìn náà tún ń gbé jáde lọ ló jẹ́ ń béèrè. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ni tiẹ̀ pẹ̀lú tèmi kí ló kún ẹ̀ gangan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kó tí mo bá pè é sí òun ni kó máa dá sí wọ́n máa dá sọ̀rọ̀ tí ó pẹ́ ẹ́. Láyọ̀ lẹ́ lọ lẹ́bọ̀ ẹ bá ní ẹ mọ́ bọ̀ lẹ́ni débá ẹ lọ rí ẹ bọ̀ rí ẹ ní pé ẹ mọ̀ lọ rí lẹ́hùn ní débá o. ẹ̀gẹ̀dẹ̀ àgótọ́ gbọ́núgbọ́n lẹ́yìn ẹ̀bìtẹ́ pa á tó ń torí ọ̀pọ̀lọ́ tí gbéra rẹ̀ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ ìyàwó rẹ̀ tí ń lé fúrù kọ̀kọ̀kọ̀ tí ń lérí pé òun kò ní gbówó kankan lẹ̀ òun la wá lo àwọ̀ rẹ̀ tó wá gbówó ọ̀n jáde. wọ́n ń gbé kíní mi ọmọ ọba tiẹ̀ lọ. ọmọ ìgboro àkọsọ́sọ́. orúkọ rẹ̀ ni àpèjà àrùn èmi ní Jókòtọ́lá fún mi tí mo wọ èmi wáyé ìṣẹ̀lẹ̀ ni màá ní owó tọ́jú ọkùnrin. Sure, àgbà lọ́wọ́ mẹ́rin ni wa baálẹ̀ kejì ni wọ́n má ti wo bẹ̀rù tí wọ́n bá wo bẹ̀pẹ̀rẹ̀ wọ́n bá sálẹ̀ ìyá wọn tán wọ́n á tún tàtà lé rẹ̀. sọ́rí nìkan kan wọ́n máa ta ọmọ wọ́n máa ta ìyàwó níbi wàhálà tí wọn ó ní ìdúró ta wa. ọmọ ìgboro àkọsọ́sí àforújáde lọ àwọn slay mama ọmọ ìgboro. ó lọ ṣọ́ pé bọ̀bọ̀ tí wọ́n wọ yìí máa sanwó ṣá. ṣé mo fún ẹ ṣàríṣà ṣé òun fọ́ ni this very man tí wọ́n ń wò nínú picture yìí is one of the richest man in Nigeria tó bá fẹ́ wọlé president kò kí n kanlẹ̀kùn rárá I must tell you but the only problem tí àwa nígà ní nínú gbòòrò ayé pẹ̀lú máa yìí ni pé ó ní àwọn gan tó bá sọ pé èèyàn akágàn number one ìyẹn ni mo dẹ̀ fi wò pé àwa nígà máa jẹ́ mo fi mú ṣẹ̀wà bẹ̀rẹ̀ because bó ṣe wà yìí ó gbowó gan-an má jẹ́ kí n parọ́ tán. gbowó are you telling me pológun. bàjẹ́ gbogbo àwọn tọ́jọ́ máa ń ṣe business tọ́jọ́ máa ń bid fún contract kò kí ń pa wọ́n sáyé apasọ́run ló máa ń pa wọ́n but èmi mọ̀ pé olóògùn ló lè ṣọkọ àbíkú ló jẹ́ kí n múṣẹ́ wà báyìí.
ẹni tí ò bá mọ ọba ló ń fọba ṣeré kò jẹ́ sí bọ́mọdé ṣe lè tètè jí tó inú gbó ló máa bá kùkùté eléyìí máa sanwó mi ó máa sanwó mi big time. I trust you. Abẹ́. Owó lọ́wọ́ èmi. Gbọ́ ẹnu kìíní lówó tèmi wà tẹ́lẹ̀. Mo sọ pé kúrò lẹ́nu kìíní mo gbé sínú kìíní kankan ẹni tó bá lágbára jù lọ nìkan ló lè gbé. Ìwọ fún ọmọ yẹn lẹ́ẹ̀kan máa fapá dánù. Màá jẹ́ kọ́ mọ̀ pé agídí ata kò tó tọ̀ máa ta. Gbà bí mo ṣe sọ fún ẹ. Èmi nǹkan tí bàbá fi ju ọmọ lọ́wọ́ àbí yìí bẹ́ẹ̀ ni ó gbójú kan bẹ́ẹ̀ yẹ jẹ́ kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn káwá wẹ́n tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ bàbá yìí kú ọ̀dọ́ ní fóònù inú ti ń bí mi èmi ìtumọ̀ owó lọ́wọ́ èmi àtẹn tó fẹ́ ra ẹkùn àtẹn tó fẹ́ ta ẹkùn òkèèrè let's máa negotiate wọ́n bí wọn dá kọ́sùmọ́ ẹkùn náà. Jókòó ó ń sunkún ni kí lẹ́yìn tó ń wẹ́kún bíi gàrí ó ní ìdẹ̀nà ṣé wọn kì í ṣeré fún ẹni mo ṣeré fún ẹni àmín ó ṣàlá agreement tá a jọ ṣe ó ti dìgbò wá bí wọ́n ti rò pé ọ̀dẹ̀ òpònú aláìní làákàyè kan ló ń bọ̀ àbá ó tọ́ra ẹ̀ ṣé o mọ̀ pé ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ó ní láti tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni tó bá ń gbọ́ ẹmu ẹ kì í ẹranko bí ọ̀rẹ́ ló pè ní kò possible kí irú mi máa jẹun tẹ́lẹ̀ kún kó tó di pé mo ṣẹnu gbẹ̀rù sọlọ́dẹ kò ṣeé ṣe well ilẹ̀kẹ̀ díẹ̀ ti wà lọ́wọ́ mi yà mo dẹ̀ ti ya fọ́tò oríṣiríṣi wọ́n rò kó fẹ́ àgbò lọ́wọ́ mi àṣìṣe ni nítorí pé o ka báìbù ẹ̀ dáadáa Jókòó tó bá ka báìbù ẹ̀ dáadáa wà á ka verse tó sọ pé à á gbà lọ́wọ́ ẹni tí ò ní ká fi fún ẹni tó ní máa ronú nǹkan tí mo fẹ́ fi pictures ọwọ́ mi ṣe I'll think about it kí ìwọ náà dẹ̀ máa ronú owó tó máa fún mi ó bẹ́tà ju gbogbo ẹkún ìgbèrè òṣì tó jókòó síbi tó ń sùn bàdà jẹ́ kí géèmì ẹ máa lọ bẹ́ẹ̀ èmi ti lọ for now yeah. Oh, you want a kiss? Wàhálà ńlá lélẹ̀ yóò Jókòó bóòlù ti ṣe gan tó fi bọ́ ọ lájọṣepọ̀. Bàbá mi ò mọ̀ bàbá gbogbo tí mo kọ rí nígbà tí mo jí láàárọ̀ mo bá ọgbàrá mi ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bàbá bàbá mo ṣẹ̀ṣẹ̀ gbà kọ́ gbọ́ ni o bí babaláwo tó ṣe fún iná òun kọ́ ló ṣe fún òrùn. tí mò ń bi ọkàn wà yìí wo ṣé kì í ṣe pé gbàtọ́ dọ̀hún ó mutí. fún ìbẹ̀rẹ̀ eré àṣemọ́jú fún ọ̀pọ̀lọpọ̀ owó tí mò ń wò níwájú mi àti fún oríire àti orúkọ mi tó máa rọ mi. mo drink ẹ. Agbárí gíjágíjá ooo. Jókòó. Pánsá rẹ̀ ò fura, pánsá rẹ̀ sì jáná. Àjà rẹ̀ ò fura, àjà rẹ̀ sì jẹ̀. Ó lè rí òsì fura, ó lè sì kó lọ. Òkà ẹ̀rẹ́ ní gbọ́tí fún ọ. Bàbá
bàbá ìgbà mi. Bàbá ṣé mo ti rí gbóyin báyìí. wo ooru kìí ṣe gí oyin nìkan lóru kódà ooru gí àdó pẹ̀lú. mo ti dára ẹ ṣáájú mi bàbá ìjọ ayé mi ti bàjẹ́. ṣé màmá pa mi. ọmọ ẹ ṣáájú mi ẹjọ. jókòó bàbá. sórí ọ̀nà àbáyọ tó wà kú báyìí torí jẹ́ ń sọ fún ọ àrọ̀nì tó mọ̀ dí ewé tó mọ̀ dí egbò tó bá dárú rẹ̀ lásà orúmọ̀ Ọ̀rúnmìlà tó mọ̀ dí ifá gan kọ̀jẹ́ sọ́sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ gbà mí ayé mi ti bàjẹ́ ìṣáájú mi bàbá ìjọ mo ti dára ìjọ. jókòó ọlọ́gbọ́n tá à ń dá sí orí ọmọ tó tóbi kíní kan lọ́wọ́ àṣẹ fún mi ó rò pé kíni. kíni bàbá. ǹjẹ́ o lè rí àwòrán rẹ̀ fọ́tò. bàbá máa rí má wà láfẹ́. bàbá ẹ ṣe bíbọ̀ kan fún mi bàbá ẹ má jáde o ẹ má lọ sẹ́ni wíyẹ o. mo ní jáde. táwọn onífà bá pé ẹ má lọ bàbá ẹjọ́ torí ọlọ. orí nǹkan mo jẹ́ tètè mo jẹ́ wàrà ní bá fèsì tí ń lọ rí ikú sójú ọtí. Ìbàdàn ló mọ ohun aláìkú ṣé bí wọ́n ti rókò kú tẹ́lẹ̀ kó tó gùn bá sí ọmọdé ń ṣe ẹ́ wọ́n jẹ́ kí n sọ fún ẹ tó bá máa báyàn lọ sóde ó yẹ kó kọ́kọ́ mọ ẹni tó ń bá jáde kó tó tẹ̀lé ó mọ̀ mí. all right let's start from here. Kọ́kọ́ wá 2 million naira. All right. Màá fọ àwọn pictures ẹ̀ màá kó pàdé ẹ̀ màá kó fún ẹ kó lọ sún okay same hotel by 8 p.m. lálẹ́ that's fine. Oh dear. Yeah. ọmọ ìgboro àkọsọ́sìn àbòrújáde lọ àwọn slay mama ọmọ ìgboro. Hello baba. Baba, ẹ wò bó ti gbogbo tẹ́lẹ̀ kì í ṣe o. Ṣé o ti kàn lóye bẹ́ẹ̀ kọ́ sùn yàmà síbẹ̀ ni? Ok, kí bí ṣọkú kí n dọ́dọ̀ yìí. Ẹ wò náà fún mi ṣe. Ok, mo ti ẹ ṣe. Ìwọ ọmọ láyà o. Ta ni babaláwo tó ṣe fún ọ? Ta ló níṣègùn tó gbójú tó gbóyà tí ń sọ fún ọ ta ládàánsẹ náà tí ń sọ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ rẹ? Ìgbàgbé lọ́wọ́ sí ọ. Wọ́n jẹ́ kó mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ gàgà fúnra rẹ̀ ewu ni. Ọ̀dà sọ wá rí ó ṣe bọ́ ọ lágídí ni o. Èmi èṣù láǹkẹ́mọ̀ ni èmi tó jẹ́ pé ẹni tá à ń bá jà tá à lè mú ẹni tá a lé tá a lè bá àbá ni gbogbo babaláwo àtúníṣègùn yòókù ń dá èṣù ń gbénu tèmi pàṣẹ ni sọlọ lágídí ni wọn wà jẹ́ kó yí ọ wípé agídí tata kò tó tọmọ lọ ata tó gbójú gbóyà níjọ́ ọjọ́ kìíní àná tọ́bọ̀ sójú ọlọ ṣe ọlọ́lọ́ wọn jẹ́ kí ìyá ọ jẹ́ ọ lọ́pọ̀lọpọ̀ nítorí o ti dààmú mi jù wo
wọ́n gbà sọ̀kò tó ń jẹ́ wọ́n sọ́ di sanyẹ́rì lórí mọ́ bá wọn ọ̀bọ yòókù jẹ. bàbá àwọn àwòrán mi tó yẹ à ń kọ́ gbàtàjọ lájọṣepọ̀. ebi àwòrán rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì mọ bẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ láti ibẹ̀ gbogbo ń tọ́ bá fẹ́ ni ọmọ sí fún ọ látòmí lọ. pákílẹ̀ díẹ̀. afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gòkó lára tí ẹ̀fúùfù bá fẹ́ tí gbó ti jù ní mọ̀ ara kì í san lákọlákọ kẹ́rù má bọ̀ ọmọ adarí ọ̀hún àti kámẹ́rà tó fi yà mí àti fọ́tò tó ti fọ̀ ó yá gbéra kó lọ dáná sí gbogbo ẹ̀ àbákọ́ o àṣẹ ni gbéra. àtàwọn tó ń sọ pé mo yá wèrè gbogbo yín wàhálà lẹ́kọ́ra yín sí ẹ bẹ̀rẹ̀ sí ní rojọ́ oṣù káàkiri èmi ò yá wèrè mo mọ̀ tí mò ń ṣe ó lẹ̀ simple gan ẹ bá wákẹ́ yìí lọ kó dáa bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ò dáa kó dáa àbí nígbà tá alágbàṣẹ ṣiṣẹ́ tí wọ́n wá kówó fún tí ò rẹ̀ tó máa kówó fún alágbàṣẹ yẹn máa ní problem ó máa ní problem kó dáa ẹ bá ń wá oníbàárà mi lọ kó dáa ẹ ṣe ń ṣe yóò dáa. ọ̀hún ṣe ń ṣe báyìí. ìwèrè àbí. ó lè ṣàánú mi torí ọlọ́kùnrin gbogbo wa lásìkò ṣe lẹ lórí kó tiẹ̀ dárayá náà ó jọ náà. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀. mo gbà. ṣé mo jọ wèrè báyìí àbí tó bá jẹ́ pé wèrè gangan lèmi ṣé aṣọ mi ò ní ti fàyà báyìí. akíkálẹ̀ mi ò ń ṣe wèrè mi ò dé lè má bẹ́ẹ̀ tálẹ́ mo lè má bẹ́ẹ̀ tọ̀sán pàápàá choice mi ni mo lè má tálẹ́ mo lè má tọ̀sán nítorí important sí mi ṣe fún mi. ló máa rà mí kàgbé báyìí. ẹ ṣe àbá mi owó níbàárà mi lọ. oníbàárà wo ló wá kiri yá oníbàárà ló wá kiri dà wá. nǹkan tẹ̀ ṣe yóò dáa o. jésù fẹ́ràn tó o bá ti ṣe nǹkan tí mo fẹ́ máa bọ́ síta máa dójú tì ẹ́ máa jára mi sí o máa já gbogbo ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀. ká ló fẹ́ gbá mi kàlẹ̀ báyìí torí ọlọ́ níbo ló tún wá ṣàgbàgbọ́ gbogbo ilé yìí yá. ọmọbìnrin yìí ni o. tó ṣàánú mi tí ẹ kú wàhálà mi náà ṣàánú mi. ìwọ náà ṣàánú mi láwọn wọ́n níbàárà mi. bí ilé ìgbésẹ̀ ṣe náà èmi ò láti mọ̀ sẹ́yìn sọ́dọ̀ àwọn ìbára mi. báwo ni ṣògbé ilé rẹ̀ oníbàárà mi o. oníbàárà mi jà. oníbàárà mi jà bí change bá wọ́n oníbàárà mi. oníbàárà mi jà. oníbàárà wo ìwà ìwà lọ́wọ́ ṣe. oníbàárà mi jà. fimi sílẹ̀ mi ò wọṣọ kankan oníbàárà mi mọ̀ wá mo fẹ́ kó fún yàn láti ní ìdí owó bàjẹ́bàjẹ́ ìkànnì ẹ̀ oníbàárà mi jà. oníbàárà mi jà. oníbàárà mi jà. òun jà. Oh, babe, I'm very, very sorry. Yeah? My bad. Ti pẹ́ jù. Látẹ̀ kan tí mo ti ń dúró dé. Bẹ́ẹ̀ ni kí n gbá kí mo wọlé for the past 20 minutes mo rí ẹ̀. Àbínú mo sáré yà sí ibi kan rẹ̀ jù. Àbínú. Mo ní nǹkan tí wọ́n important fẹ́ sọ fún ẹ. Èmi náà ní tèmi fẹ́ sọ fún ẹ wà very, very important. Ṣé o ti gbọ́? Kó farabalẹ̀ kó gbọ́. Bàbá mò ń gbọ́. Irin mi lókun àbìdúró kunkun. Àrọ̀ gidigba àbíwé gbàdà lódò. Àwọn ni wọ́n dá mi lódù àbídúró jẹ́jẹ́. Wọ́n léyìí tí mo fẹ́ sọ kò ní ṣàìṣẹ. Bóyá Sunko takaka mo fẹ́ rán ẹ níṣẹ́ dé tòrótòró. owó nìkan ló lè ṣe o. owó. kí ló ṣe. sọ̀rọ̀ ta ló ṣe báyìí ibo ló lọ. ibo ló tún fẹ́ lọ jọba bàbá new car ṣe kí ló túbọ̀ sùn ń gbọ́ ìwọ náà sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ṣé òun ló wá ṣe báyìí. Malefic ọmọ irin kò béjì picture ẹ̀dá.
picture guy yẹn àti omi tá a máa fi bá tiẹ̀ jẹ́ ibo ló wà. ibẹ̀ yẹn. kí tún ni ha kí ló ha. picture ọ̀bọ yìí ti blank. picture blank ibi tí bá. picture yìí ti blank lọ́tọ̀. ṣé ohun kan tó máa ṣẹlẹ̀ ṣé ara dúró tiẹ̀ jẹ́ kí n sáré lọ sọ́dọ̀ bàbá ṣùgbọ́n wọ́n bọ̀. Apọ̀n mi ta wá ti wá short. Sandra, kí la fẹ́ ṣe báyìí? Kò tí ì yé mi. Nǹkan tó kàn dá mi lójú ni pé a lè fi girl yẹn sílẹ̀ nínú condition yẹn kó wá máa jẹ irú ìrora bẹ́ẹ̀ yẹn. She's our friend. Kí ni essence friendship? Yeah, she's our friend. Accepted. But ṣé kò tó ń sún sí ni pé ká take responsibility lọ́wọ́ mọ́mi? Oh, if that is what it seems like. Èmi mọ̀ pé tá bá jáde tá a rìn kiri a ṣì máa rí àwọn babaláwo tó gbowó tán lè help wa lórí ọ̀rọ̀ ẹ̀ náà. Sandra, èmi ò rí rò bẹ́ẹ̀ o. Kò tèmi rò ní pé bí a kà send owó sí màmá ẹ̀. Send owó bíi ti báwo? Ṣé ìwọ mọ orílẹ̀ tó ti wá ni? Bàbá send owó sí mọ́mí ẹ̀ tí mọ́mí ẹ̀ bá divert owó fún nǹkan mi àbí tán bá náwó jẹ nǹkan. Mọ́mí yìí ò ní fẹ́ divert owó. Ṣé o mọ̀ pé òun nìkan lọ bí ojúkan ẹ̀pẹ́ ojúkan ẹ̀rù? Wọn ò lè ṣe bẹ́ẹ̀. Nǹkan tí mo rò ní pé tó yá pé wọn ká bèrè pé báwo ni condition ni. Òbí? Ṣàánú mi. It's all right. Okay. Hello ma. Ọ̀rẹ́ yín ló ń sọ̀rọ̀. A ní pé ká kí yín ká dẹ̀ béèrè pé báwo ni condition ọ̀rẹ́ wa. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀. Ìwọ bẹ̀rẹ̀ nìyẹn wa máa jẹ́ káyà yẹn máa já. Kí ló ṣẹlẹ̀? Èèyàn ti kú. Balabalo abo abo. Ìgbésí ayé wo la wá gbé báyìí? Ìgbésí ayé tí kò ní níyànjú dálé. Ìgbésí ayé tó máa mú níyànjú láàárọ̀. Téèyàn bá gbé kábàámọ̀ jẹ tó máa dálé. Èmi kí ló jẹ́ fídíò? Ojú gbogbo ayé yìí. Tó sẹ́mi ẹni. Àṣírí kò rájọ. Láì mẹ́ni tó máa ná. Ọ̀rẹ́, èrò ẹ̀ papọ̀ mọ́ èrò ni. Torí nǹkan tí èmi gan ti ń rò látẹ̀kan ni pé ikú tó ń pa ojúgbà ẹ̀ ni òwe ńlá ni ń pa fún ni. Èèyàn ti kú nísìn. Ta ni ikú tó kàn nínú wa? Ṣẹ́jọ́. Kí la máa wá ṣe báyìí? Ṣẹ́jọ́. Kí la tún fẹ́ ṣe? Jù ká padà lọ sílé ìwé wa. Jẹ́ ká gbìyànjú láti mójútó ọjọ́ ọ̀la wa.
ká má bàa gé kábàámọ̀ jẹ́. So ìyún ti kú náà nìyẹn, ṣé gbogbo ẹ̀ ti tán náà nìyẹn? Ikú ìyún dùn mí o, ikú ìyún dùn mí o. Kí tí ẹ má bàa dùn mí náà, kí tètè bí kókó má bàa dùn ẹ, òun lèmi ṣe sọ èyí tí mo sọ yìí. Ìsọjọ́ jẹ́ àwọn lápọ̀ tí ó yọ, tí a gbómi làkànnà. Mo sọ tèmi o. Alájí, ẹ wo èmi láì gbogbo bá ṣe máa ń wá sóòtẹ́ẹ̀lì yìí o. Báwo? Ṣé ẹ mọ ojú tó máa máa rí wa ni àti pé láì ṣe pé ẹ nílé. Ilé mi? Wọ́n ti ìyàwó mi wà nílé. Ìyàwó yín? Ṣé bí ẹ máa wáṣẹ́ kan rán ni bóyá kó lọ sí India for treatment or ẹ kàn wá nǹkan kẹran kó dẹ̀ fi lélẹ̀ fún wa. Àmì pé. Okay o. Bí a tó wà fi di next month ṣá. Next month? Now. Next month ti pẹ́ jù o. Tí mo rò bẹ́ẹ̀ máa ní kí driver yín kejì kó lọ lé kó lọ gbé kúrò kàdé máa lọ ń sìn. Ní kíákíá bẹ́ẹ̀ rẹ̀ kà sí. Ẹ wò ó, ẹ mọ̀ pé mi láì gbogbo short time tá máa ń ṣe. Alájí. Yeah, my last no be Merlin no. Ó gbọ́ lóbi ẹni tó ń ṣàdọ́là àjọpákó vasos àjẹbọ́tà concussion rice pẹ̀lú bóńgà tasting ice cream pẹ̀lú bọ́gà. Ijó tó jókòó dìde bọ́tí fẹ́ jó forí ṣèṣe. Ijó tó jókòó dìde bọ́tí fẹ́ jó forí ṣèṣe. Pàrọ̀nù rẹ̀ kó gbé ṣáyó dìde ẹni bínú wa kò dẹ̀ ní dìde. You say you want mama pride $100 òjíṣẹ́ ìgbówó lọ́lọ́ ìjọmọ bọ̀tí kẹ̀ ìjọmọ pákó ìjọmọ pákó 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 ìjọ ẹlẹ́sẹ̀ méjì má fàkọ sí kò fara gbé tán bọ̀tí fẹ́ jó fẹnu dátọ́ ikú ti pa ọmọ tó bá ti fọ́ ìjọ yóò sí ń ta lára fẹjọ́ sílẹ̀ wèrò sí lára wa ìjọ tó jókòó dìde bọ̀tí fẹ́ jó forí ṣìṣe dágúrò ní mímu ń jápa fún já fún wọn lórí fífọ́ fún wọn níbà ṣàtàbándò bá mi kọ́ wọn níjà natural beauty kò ń ṣàtìfíṣà yúrètì nà mí amẹ́kìdìdò bídòbí adénúgà wí sí lè gbò farabalẹ̀ má má jíjọ àgídí ṣọmọ nìbàdàn ṣọmọ ńlá gidi ìjọ yẹn dùn kó dòtú lárinrin ọmọ bọ̀ tí má má jó bí aṣerin ìjọ tó wòrò sórí apárí ṣòwò ló fẹ̀yìn sẹ́yìn akáyín ẹ̀yin lè jò èmi lè jò pámùkùtù mùkùtì lògógóró sí ní bòròkùtù owó aláta owó nílò owó lépo owó níṣu ẹ̀sùn èdè find money no dey sleep reality ọmọ sí no be dùn ìjọ yẹn dùn bíi ti macaroni bọ́sẹ̀ ń jó nàìjà wọn jó nàròbì sàùtì ń jó ọmọ jó yorùbá ń jó ẹ̀gbọ́n jó àbúrò jó family jó ìjọ ẹlẹ́sẹ̀ méjì má fàkọ sí kò fara gbé tán bọ̀tí fẹ́ jó fẹnu dátọ́ ikú ti pa ọmọ tó bá ti fọ́ ìjọ yóò sí ń ta lára fẹjọ́ sílẹ̀ wèrò sí lára wa ìjọ tó jókòó dìde bọ̀tí fẹ́ jó forí ṣìṣe ìjọ mọ́lẹ̀ bí ẹni tó raṣọ dún babaláwo yín kò ní bẹ́ síkú fẹ́pì kágó tàbí kò fẹ́ lukú bọ́ ṣe ń jó pákó lọ́ ṣe ń dégbé kú ọmọ pákó gan bọ̀ wá gbéra àìgbóbló yìí gbóbló yé ṣe lára báàkì dìde ká má fomi ṣanra kò má sí cream kò má ṣọṣẹ mọ́m tí máa ní káfí pupa ra tẹ́lá lásìkò pẹ̀lẹ́ japala designer kẹ̀ fẹ́ta wọn kàpálà àwa la ní bí àwa lẹ lè kó ẹ lè lé wa kúrò níbí ẹ lè lé wa kúrò níbí ọmọ bí kíbi làwa jọ wọ́n gbọ́n sáàtì wọ́n gbọ́n nàròbí ìjọmọ bọ̀tí kẹ̀ ìjọmọ pákó ìjọmọ pákó 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 ìjọmọ bọ̀tí kẹ̀ ìjọmọ pákó
jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó jíjọmọ bọ̀tíkẹ̀ jíjọmọ pákó jíjọmọ pákó. Ìdí yẹn sí rárá, ìdí yẹn ská, ìdí yẹn ská, ìdí yẹn bá, ìdí yẹn máa ó sáà níjó bíbí ó máa lọ́dọ̀ọ̀rùn àwọn eléyà lọ́rùn wọn tó ti lórí wọn jọ wà ní àwọn tí ìfúkọ́ ní ìdí yẹn bá. Ó bá ń dálé bí sísó to the world. Ìjó yóò sí ń ta rárá, fẹjọ́ sílẹ̀ wèrò sí lára wa. Yé ìjó tó jókòó dìde, bọ́ ti fẹ́ jó forí ṣìṣe. Ìjó mọ́lẹ̀ bí ẹni tó raṣọ dún. Babaláwo yín kò ní bẹ́ síkú. Fẹ́ Picasso tàbí kò fẹ́ lukú. Bọ́ ṣe ń jó pákó lọ́ ṣe ń jẹ́ gbẹ́kú. Ọmọ pákó gan bọ̀ wá gbéra. I go blow you go blow yé ṣe lára. Báàkì ní pé ká máa fomi ṣanra. Kò máa sí cream, kò máa ṣọṣẹ. Mọ́m tí máa ní káfí kó para. Dẹ́lá lásìkò pẹ̀lẹ́ japanla. Designer kẹ̀ fẹ́ tàwọn kàpálà. Àwa la ní bí àwa lẹ lè kó. Jókòtọ́lá. Jókòtọ́lá. Má má fi ìwé kíkà ṣe rẹ léṣe. Wo jẹ́ n sọ fún ẹ. Bá a gúnyán fún kòfẹ́kòfẹ́ kò ní fẹ́. Bá a rúkà fún kògbàkògbà kò ní gbà. Bó o kàwé ju Professor Wọlé Ṣóyínká lọ. Ìyẹn ò ní pé kí idea you rub my back I rub your back kó má wáyé lọ́dọ̀ àwọn bad eggs nínú àwọn lecturers yẹn. Ìtòkà títò sinmi sí so that tó bá dọ̀la tó bá tiẹ̀ tún ṣíwì ẹ̀ you be refreshed tó kàn kan rí mọ̀wé bíi pé Ṣorí kí idea you rub my back I rub your back kó má bàa wáyé òun lèmi ṣe káyìí tí mò ń ká yìí o mi ò ní kankan tèmi lè fún anybody o jọ answer tí n fẹ́ lọ kọ́lẹ̀ láàárọ̀ la o because ó ṣe ń wò mí mi ò fẹ́ padà sídìí ẹbí mi àbí kí ni ká tiẹ̀ ti gbọ́ ná a máa wá bá ṣe máa sanwó iléèwé àtúwọ́ máa bá ṣe máa fẹ̀yìn lè fi yàn kan ká má rí ní pọ́ọ̀lì orí ó lọ sùn kọ́pípà tèmi ní láàárọ̀ la àjàgà tó wúwo ni o mi ò lè gbé tọ̀ o bó o mú nǹkan màmá jẹ báyìí láàárọ̀ la ń ṣe òjẹ́ ní sílẹ̀gbẹ́ mi má distract mi lọ́sùn bẹ́yìn. ó bọ́ ọ ní sùúrù. pé ká kàwé àkàkò dórógbó ìyẹn ò ní pé káwọn bad eggs tán ti fojú sí ẹ lára tẹ́lẹ̀ tán ti ń wo pé ìwọ ọmọ yìí kúkú ń bọ̀ wá bá mi ni ìyẹn ò ní kán ṣì máa wà o ìdó ti ṣe yẹn náà sẹ́mi sí kò fi tó kù sọ̀wọ́ Ọlọ́run pé bàbá lọ́wọ́ ẹ ni mo fẹ́ mímí lé. Sandra ìyànjú lágbẹ̀ẹ́ ń gbà Ọlọ́run ló mú ṣùtà ó lè ṣe mú mi ó jẹ mọ́ làkàrà làpọ̀ ni mí jọ tó yẹ lọ́wọ́ má distract mi. Sandra ọmọ ẹ̀ ṣàbẹ̀ distract mi ṣóyè tí mo ti kà yìí sí ṣó fẹ́ kó kúrò lórí mi ni. àgbérùgbé sọmi stress. lọ́sùn tí má jẹ́ pé orúkọ mi mọ́. ọmọ mi ti serious pa àwọn lecturers kan wò wọ́n ti mark ojú ẹ̀ wọ́n ti wò pé ìwọ báyìí sure candidate ń bọ̀ wá bá wọn wọ́n á rò pé ò ní rí nǹkan tó máa kọ á yà wọ́n lẹ́nu tó bá kọ̀wé kún ọmọ mi ó ti kàwé pa serious student orí àti máa gbóná gan bẹ́ẹ̀ yẹn. I do this. How you guys doing? You might have actually. Why not? If you want jelly pie, chili rapen. Thank you so much. You guys are going to live. And you are beautiful, I must say. Oh. You know that. Okay, what can you say? Please take Shibai. Shibai is so good. I ain't drink today. Please take one minute. So you're down, Jerry. Can I have the vibes? Oh, sure. I love to feed grown handsome
Sorry, man. It's your fault, bro. So, I don't know if Seven were available, you know, go on through particularly it's a birthday and if you're available, we would like you girls to come around. Come see Ken. Jono, ṣáájọ party figures lójú ẹ̀. Well good. Ṣé tó bá ti bọ́ta sí wàá yà báyìí. Wàá tún yà padà. Wàá tún yà. Tó bá yà fi yà dé last end. Wàá rí àwọn ọmọ kan tẹ́ pé àwọn máa kó ọ̀gá. Àwọn yẹn lójúmọ́ ló ń lọ party. Ẹ̀ ṣíṣ. Yóò pọ̀ tó ra. Ṣé wọ́n ti mú sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà? Ẹ ṣe má bẹ̀rẹ̀. Àmà wa. Really? Ẹ máa make sure pé wá. Oh good. Okay. Ó ti ní máa wá lórí wọn tí ẹ ti fún ọ gbà yẹsọ ibi dédé kó tó ṣojú jóná bí ètò jóná ń bẹ dáadáa ọjọ́ kò tí wọn kò má wà ní kò máa dé bẹ́ẹ̀. ṣé mo ń bèrè tẹ́lẹ̀ ni. kò jẹ́ kó lè mọ ẹ̀rí. kò jẹ́ kó lè mọ bá jọwọ́ bí. di méjì tó kí ló tún máa ń ṣe báyìí fún mi ni. ṣé wọn kó wọn lọ fà á. tó kí ló rí lára wọn náà tó fi bàbá wọn wọn ló jẹ́ kí n gbọ́rọ̀ náà ṣé eléyìí tó jáwọ́ wọn lọ ó bẹ̀rẹ̀ sí ní bú mi ìyẹn fi ìwọ ara bú mi ìyẹn tó dàbí ara àwọn kan tó wà ní Yábọ̀ Orí Òkè ìyẹn náà ń búyàn. ṣe má bẹ̀rẹ̀ ilé nígbà kan tí èmi kọ́ ni kémi gbé wọn lẹ́nu lónìí èmi mọ̀ pé wọ́n ti máa tẹ́wọ́ obìnrin nígbà. bá fi bá ọ̀gẹ́dẹ̀ ọmọ ọ̀rọ̀ obìnrin wa ń jẹ́ bíláàdì. ọ̀rọ̀ yẹn dùn mí náà nínú. lọ́run ló dẹ̀ nígbà tó orí ẹ̀ ò tiẹ̀ orí òkú. wọ́n náà sọ bẹ́ẹ̀. tó bá létè dúdú òun kó wá bú ẹ létè ìbáyìí. ó fẹ́ sọ mí di bó létè ni. So what is so important that you can't say there? You have to bring me here because they were too expensive. That's it. Truth be told, there is nothing that is too expensive for you because you are expensive as well. So the truth about it is bó ṣe ń ṣe iṣu tí ọ̀bẹ tí mo nìkan lóye èmi ni mo mọ bí mo ṣe ń fi èmi and see I mean well and I truly want it. Ìwọ ò lè mọ bó ṣe ń ṣe mí torí èmi ni nǹkan ṣe nínú ara and then if I don't treat you well and if I don't bring you to places like this and tell you how I feel. Báwo ni wọ́n ṣe fẹ́rù ìfaráyé pé òótọ́ ni mo sọ ọ́ bọ́bọ́ yìí máa kú sí mi lórí abó nífẹ̀ẹ́ mi sẹ́ ẹ̀. How would you do that? I don't understand. Sure. Okay. Because I want you to understand. Is why we're here. And you, myself, look around. What else do you see? Àti Ọlọ́run, which means àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe pàtàkì láti mọ̀ sí nǹkan tí mo fi nínú ara mi fún ẹ nìyẹn. Now, I love you. Mo fẹ́ fẹ́ ẹ ní òṣèré. Ó tó bẹ ní pé tí n bá mú ẹ délé, mọ́mí sí mi máa gbàlú, wọ́n máa jó pé yes. At last, ó ti níyàwó wá lẹ́yìn tó ráwọn náà ti retí pé àwọn náà fẹ́ fẹ́ yìn gbọ́mọ pọ̀. Wait, kí ló ń pẹ́ lẹ́yìn? Funny because wọ́n ṣe gba ọ pipi girls ti marry pẹ̀lú tó bá wù káàkiri ẹ̀ ṣé ibi náà mo wá fine tó yẹ no because àwọn ọkàn mi fẹ́lẹ́ o and I don't want anybody to break my heart. I am not willing to break your heart because I'm not even going to do that. Okay, so I'm going to go for you. Tí mo máa ṣe fún ẹ tó máa fi mọ ẹ pé ní gbogbo nǹkan tí mo sọ sẹ́yìn tell me just one thing.
Let's be friends. Yes. Can't you make a machine come sorry? What if I tell you, man, I think I'll join us? Can we kindly take this thing a step ahead? Because if you're able to your money, just stop, Joe. Stop. Leave it, Joe. Ìlú tó dá ló dẹ̀ ti jáde ọmọ ìlú dáadáa ní pẹ̀lú àṣé lóòótọ́ ni wípé ojú òde kì í rí wọn tó ti mú tó bá rí di méjì máa lọ sínú ilé tó dáa láti lọ mọ ọmọ tó dáa jáde níbẹ̀ máa bá wọn jiyàn. wọ́n mọ̀ pé dájú mi mo fi yẹn lọ́sà. tó tó mo gbà bẹ́ẹ̀. Nígbà wo wà ní ọjọ́ òwò ni àbí? Kí ni èèmọ̀? Tata ló máa wọ bí ẹ̀. Ṣé mi ọlọ́kọ̀ mi ló kù sí wọn? Èmi ni ti báwo? Ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀, ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀, ọwọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ kù sí. Àṣìgbẹ̀yìn bá ti parí lè yí. Òun làwọn máa tẹ̀lé ń bì. Dókítà mo ṣe lè kórè ni àmọ́ ọ̀rọ̀ wà nínú nǹkan tó ń lọ sọ. Ẹ̀yin méjì ẹ lọ forí kórè. Tẹ́ bá ti mọ́jọ́ ẹ̀yin sọ fáwọn ló bá tán. Ìdánwò kìíní ti parí rẹ̀. Ó wá kú ìdánwò kejì. Ìṣòro kejì. Mo fẹ́ mọ bó ṣe gbọ́n jẹ́ sẹ́tọ̀. Bóyá kejì tó kẹ́. Hola. Hola, to meet you. Ọkọ mi ṣe ìwà balẹ̀ báyìí sí nǹkan kò ti di àwọn Hola to meet you. Ìwé ikọ̀ ṣoṣo. Ìrọ̀nà ṣé o mọ nickname mi ni? Kí ni? Àsọ̀rọ̀ ṣẹ́ máa. Mi kì í sọ̀rọ̀ dànù. I know what I want. So nǹkan tó dẹ̀ wà lọ́kàn mi ni mo ṣe yẹn. Mo ti jẹ gbòòrò, mo ti ná gbòòrò. So I know what I want and I know what is good for me. Babe, mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀. I'm all here. Mo fẹ́ lọ síbi tí mò ń gbé tẹ́lẹ̀ kí n tó kó wá sí campus. Ó náà kankan tí mo fẹ́ ṣe ń bẹ̀. Pàápàá, there is something that is very, very important that I need to do. Ilé àtọ́dún méjì. Ó dá mi lójú pé wọ́n ti kó èrò ẹ̀ dáta. Bóyá time tó rántí gan bóyá èèyàn kan tó fẹ́ sanwó lé yẹn ni. Surely, I paid for good 10 years. Yeah. So there is caretaker here. Tó bá yẹn kó fẹ́ ṣe orúkọ rẹ̀, will have called me pé madam o, ẹ wá kówó yín o, mi ò ṣe mọ́ o, but you didn't do so. So I'm sure we'll stay in touch. I see that. Mi rò pé bóyá o bí 2-3 years kan ló san sílẹ̀. Ẹ kò ní sí wàhálà dẹ̀. I find ọjọ́ tá a máa lọ kó adé máa kó ẹrù kan lé dẹ̀. Ilé o. Ilé tó wù ú ni. No, láyé báyìí ká ṣe bẹ́ẹ̀ o. Ṣòro tá a bá ti ṣe introduction, bá ti ṣe everything. Olùwàkẹ́rù àsílẹ̀ o. Má tán rẹ̀. Mi ò fẹ́ yẹn o. Ó kàn tán rẹ̀ jẹ́. Mi ò fẹ́ yẹn tá a bá ti ṣe làṣẹ máa ṣe ọgbìn yẹn. Ẹ̀rọ tá ti stamp lélẹ́yìí yé darí ẹ̀ láàmú lé lórí. It's a stamp something. No problem. No wahala, we'll do it. It's not a problem. You know, preferable girl, I love you, girl. So many girls you want to move for home, dada, oh yeah. Fiona, na 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 na.
ṣé bá ṣe máa wòran nìyí ibi tá a dé mọ́ yẹn kò tẹ́ mi lọ́rùn mi láìkì bẹ̀rẹ̀ fún Bántálẹ̀ o tó bá níbi tá a lè gbé lọ ẹ júwe fún mi kò jọ pàgbára yín gbé mọ́. tó bá ní bí a lè gbé lọ kí n júwe fún ọ èmi fúnra mi gan ìtì ń tú mi bọ̀ wọ́n lọ́kàn ìyanu a ṣètùtù títí ètùtù ọgbà ibi aṣọ ògùn dé yìí gan ó ti kọjá kádàrá bóyá èyí tó wí lápadà ṣe o. kí ló ṣe ojú àwọn màṣẹ o. kí ló dé tó dé mi mọ́lẹ̀ bẹ́ẹ̀. Bántálẹ̀. àní kí ni kan tó ṣe mí gangan sọ fún mi. Bántálẹ̀ bàbá ẹ ṣe o ẹ̀wù ẹ̀yin mo máa sìn arọ́kọ mi ti yá. àní kí ni kan tó ṣe mí gangan kí ló ṣe mí. ẹ wò mí lọ́wọ́ mi. wò mí àgànná gidi ọdẹ rí wèrè la máa pè nílẹ̀ àdàpé wèrè ni o ọ̀rọ̀ gidi gan ni. ìwọ jókòó ìwọ fi ń yé mi pé irin wúwo jù ní lọ ó sọ fún mi pé ara bá tiẹ̀ ní bàbá tèmi ó ti yé mi ó jẹ́ kí n mọ̀ wípé ẹni tó bá jù ní lọ ó lè rán ní iṣẹ́ dé tòótòó kò yí ẹni èmi àwa jẹ́ kó yí ẹ wípé ibi tí ṣeni wà náà ní gbangba ní gbé bẹ́ẹ̀ ni máa fira mi mọ̀ ẹ́ máa jẹ́ kó mọ̀ wípé ojú kan tí alẹ́ bá wà báyìí ń làárọ̀ ní débà ìwọ ó yá ẹ̀mí níwèrè máa ní sọ́wájú mo ń bọ̀ lẹ́yìn ẹ̀ máa jẹ́ kó mọ̀ wípé egun tó kọ́kọ́ jó ìran ló máa wò rẹ̀. Mo bẹ́ẹ̀ I begged him Sanjay, I did. Ó lóun gbẹ̀san ìkà tí mo ṣe fóun rere because my wedding is fast approached. What? He wanted to force me to have another round of sex with him. But I walked out. Kò sẹ́ni tó lè ra àwọn mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta ní iye ńláńlá tẹ̀lé. Nígbà tó ti kọ́ tó ti ẹ mọ̀ kan mo understand yìí pé ìgboro le and all of that. Ṣẹ́rí mo mọ̀ pé ọ̀dọ́ yìí ni mo ti ràn àwọn mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta. Kò mátà èmi náà ni mo tún padà wá pé mo fẹ́ tà wọ́n. So ẹ ń ṣe àjòjì mi ẹ voice out tell me èló lè fẹ́ ra àwọn mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yìí then I would know what to say. Manager ẹ lé o ẹ mọ̀ pé bí mo ṣe ní kẹ́ sọ yẹ tẹ́ ń sọ pé ẹ lè gba yẹn ó dà pé fẹ́ ṣe mí ń jàǹbá ni mo sọ fún yín pé mo ní ìdòwò I mean need ni mo ṣe fẹ́ tà àwọn mọ́tò yìí so èló lẹ́ni ẹ sọ ọ̀rọ̀ kí n tó di káfọ́ bẹ gún náà. 2 million fún mẹ́tẹ̀ẹ̀ta Lexus yìí eléyà ok ọ̀rẹ́ fẹ́ sọ látàárọ̀ yìí wọ́n 10 kilo ni ti tọrọ ìta kiri lẹ́nu ohun kí ló wúwo ń bẹ̀ ẹ ti sọ̀rọ̀ sí ìnà gbogbo ẹ ti yanjú náà ẹ bá mi kówó jàre. 2 million naira mẹ́tẹ̀ẹ̀ta. ẹ lọ bá mi kó owó mo sọ fún yín pé mo ní ìdí owó ẹ rò pé mo ṣeré ni. wàhálà ẹ kó wá ibi tí mo ní ìdí owó ẹ rò pé mo dédé. nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nínú nǹkan mi lùú náà lọ kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a sọ ní nǹkan mi lùú sọ. See, me I don't understand which one I dey talk. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọlé ń béèrè títọ́ títà mu ní àbíbáwò. Túndé, ó lè máa yé dáadáa. Jẹ́ kí mi break it down fún ẹ. Báwo ló ṣe máa fi ojú ọwọ́ ṣiṣẹ́ tó ń fi ẹ̀yàn wọ́dà? Wájú owó bàtàbàtà tó ń rí yẹn tí ò dẹ̀ yọ lára ẹ̀. Ilé tó wà lè jù bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn mọ́tò ẹ̀ tó ní tó ti lù tà lẹ́yìn kọ̀ọ̀kan. Torí mátrasì ní ẹ̀ what's going on with you? Ṣọ́dá ẹ pé ìyẹn nìkan ní ṣùgbọ́n ṣùgbọ́n sáìtì tó ń ṣe. Tó wà lọ́nà ìjà mi. Yes,
ṣé wọn bó ti lu tán jù. Sherry, it's you guys are just so backward. Okay, I tell you, business tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, we will not take all of my expenses, and then you guys are going to be shocked. So by the time tí mo wá máa query ẹ̀, bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ máa fi mí wé King Solomon. Jọ̀wọ́ bí ṣé iṣẹ́ tí àjọ ń ṣe ṣé kò ṣe ìyàwó ìyàjọ ń ṣe sọ fún mi ọ̀rẹ́ ikọ̀ owó tó jẹ́ pé máa ń gẹṣin lọ káyà rẹ̀ mọ́lé ni ṣúwádà kó máa gun òkú kọ́ lásán kó máa fi máa wà lọ ìyá títí mọ́lé kí ló ṣe èdè gan ọ̀rẹ́ bí mo ṣe ń wo èṣe kò ń ṣe pé wọ́n ti flash. Okay. Truth be told, Jerry go be intense a lot around prepare Jomi Loju because I feel maybe you guys here prepare the last time. But she flash too, so it don't take him up. You guys are done. You're gone finally. Okay, I tell you guys the truth. Go intense on your go baby, go baby. You can't even know immediately. I don't know how you guys want to do it. It's our 5K daddy thing. I need to go do some certain stuff, and after that we can. Later, I'm also going to go back. Okay? Just 5,000. Just that token. Iṣẹ́ tó ń ṣe tí àwọn ọmọ sí ṣé kò kí fún ẹ lówó ni ló ṣe tún tọrọ 5,000. Gbẹ̀mí sọ́jọ́ àlùkò lówó lọ́wọ́ yìí ẹ̀yà wèrè ni. Oh my God! Iṣẹ́ ti bá yín múlẹ̀ bí ẹgbẹ́ ṣu. Ẹ ní 5K bẹ́ẹ̀ ṣe jókòó yìí. Iṣẹ́ tá à ń ṣe kò gbè yín èmi nìkan ló gbè. Wèrè ní torí ká ló gbè yín yẹn. Ẹ ti ya wèrè ẹ kó sí lọ́jọ́. Wọ́n nìkan ló gbè lóòótọ́ ló ṣe ń tọrọ bàbá. Alátìdé o. To get your menu. What is Sunday? Ó ṣe déyàn tí wọ́n ń sẹ́ẹ̀tì brain ẹ̀. Mo sọ náà lọ́dún tó wá kí mi wí aṣọ tó ọmọ mi wọ̀ sọ́nù kó tiẹ̀ para wọn. Tó kí ọba ti sálẹ̀ mú. Àwọn fóònù ọwọ́ ẹ̀ mi ì ní gbogbo fóònù aláàtúkú sọ́wọ́ mi ì rí kọ́kọ́ lọ́wọ́ ẹ̀. Mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe lè sí. Ó jẹ́ pé mi pé pásítọ̀ kan rí wọn sóhun ni. Ẹ tó bá tiẹ̀ dúró nínú ẹ̀ tó jọ mí lójú ni wípé bó ṣe ń lọ lórí ẹ mọ́ mi ò ṣé mo ní 5,000 lọ́wọ́ ní. 5,000. Bẹ́ẹ̀ni 5,000 naira yóò níbi aláfiṣe. Owó ni ìyàwó ẹ̀ ló jẹ́ káwa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Lèmi bá wò pé àbí ọ̀rẹ́ mi fẹ́ láì lò ní. Tó bá tiẹ̀ fẹ́ láì lò ṣe ó yẹ kó máa mú gbogbo nǹkan ní ẹ̀kún àtàrí. Ibẹ̀ ni mo ti wá ń fura pé ó dàbí pé nǹkan ti ń ṣẹlẹ̀ mọ́mí ẹ gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ sáré lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ mójútó ní o. Ibi tó ń sọ̀rọ̀ dé ó lè jù bẹ́ẹ̀ lọ èmi náà dúró mi ìmọ̀ràn fi dá mi. Ìyá wa mo fi títú bí ọlọ́run ọba mi ṣẹ̀rí ọmọ mi ò lè rí ju 5,000 naira lọ. Ṣé wá rí ibi tọ́rọ̀ yìí dé dúró tá a bá tètè múra sí i ká tètè tọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe ní àtọ́ ká ṣàdúrà kí n tí wọ́n tán lẹ̀ yóò rí mi ẹran báyìí yóò gbé lọ́wọ́. Àfà ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ gbà mí wọ́n lè gbà mí ni mo fi sáré tàn yín wá ẹ jọ ìgbà mi má wù mí ràn. Ṣé ra wà fà onísábàbí lásán la jẹ́ wájú ọlọ́run kọ́lọ́run kò fi wá sí sábàbí dáadáa lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ìṣàwálà báyan ọlọ́run á là nìkan ìjọba tó lè pẹ̀ dá àwọn ọ̀hún ń lò wá yóò fi wá sí sábàbí dáadáa wájú yìí. Ibi ẹgbẹ́ yìí lẹ bí ọmọ ọ̀hún. Bẹ́ẹ̀ ni èmi mo bí. Ẹ̀yin lẹ tẹ̀jẹ̀ sí lójú. Èmi ni mo tẹ̀jẹ̀ sí lójú. Ọ̀rọ̀ yìí ń lójú tó bọ̀ náà nù. Ntáwa ṣe òlè ọlọ́run ó sì kọ́ wa mọ̀ sí yóò tún kún wa lọ́wọ́ lórí ẹ̀. Ẹ̀yin wọn ò fún yín ní kinní kan. Ẹ lọ̀rọ̀ yìí o. Ntẹ́ ẹ bá rí ẹ padà wá ẹ wá ṣàlàyé fún mi. Ibi láti bẹ̀rẹ̀ sí ní má dúrà kókó nù. Mo sì nígbàgbọ́ pé ọlọ́run ọba mi tí kì í ṣọba ìka tí ìdójú tẹ̀dá yóò wọlé agbólóhùn kálí bá ti sáadà yóò wọlé alábì Muhammad
sallallahu alaihi wasallam ló gbàdúrà. ọmọ àfọ̀sán rẹ̀ ra àfọmọ fàṣẹ lọ àwọn slave mama ọmọ ìgboro. ṣe alágbàṣe ó ti ẹ̀ ṣiṣẹ́ tè ní iyì ó ṣe dáadáa. ìdí iṣẹ́ ni láti mọ̀ ní. gba owó iṣẹ́ ni. owó tó fọ́ ẹ̀sìn dà. òun dà o ẹlẹ́sẹ̀ òsì òun dà aṣọ olórí burúkú la gbé wọnú ilé wa má kí mi ní kíkíyà má kí mi ní kíkíyà kò lè ní dá fún ẹ èèyàn kí ni mo pè ẹ aṣọ olóṣì báyìí ni ẹ ṣe lóòótọ́ ní gbà àjẹ tó ń pààyàn àní rẹ́jẹ̀ lẹ́nu ẹ wo bó ṣe bá yẹ ọmọ mi jẹ́ ìwọ náà wo bí tẹ̀ ń gbé wọ́n lù ralẹ̀ rálẹ̀ tẹ̀ ń gbé inú kọ́nà ilé odidi mansion tí wọ́n fẹ́ ẹ sí ẹ wá àwọn gbogbo ẹ ta ó gbẹ̀rù lórí ọmọ mi ó lè bá káyé ọmọ mi jẹ́ Dubai lọ ṣọgbọ́n wàá jáde nínú ọmọ mi ni ìkà ni wọ́n ọmọbìnrin yìí o ìkà ni ẹ o. nǹkan tẹ́ ẹ sọ yé mi kò tí ì yé mi wọ́n mi gbà pé kí ni bẹ́ẹ̀ sì ní ṣẹlẹ̀ mo pè yín jẹ́ pé tí má ti pè yín báyìí má sọ pé ẹ máa pè mí padà ní o ọwọ́ kẹsẹ̀ tún má gbé ńgbà mí mo tún lọ sọ́dọ̀ yín gan sẹ̀ mo ò ní bá yín lé àbí ṣé wọn ò jíṣẹ́ fún yín pé mo wá ni. wèrè ló ń ṣe ẹ èmi ló bẹ́ẹ̀ question lọ́wọ́ ẹ̀ èmi ló ń bi léèrè ó tẹ̀ ní tìjú níwọ̀n tó yẹ kó o dáwọ́ bójú kó o máa sunkún parí ọkọ̀ ẹ ti bàjẹ́ kó o máa sunkún ilé tó wọ̀ ilé ọlá o sọ ní ilé ahoro o wá ń bi èmi ní question burúkú kan. wọ́n mi ò wá ṣe pé fún mi mọ́jà rẹ̀ akílódé ṣọ́nà wípé mo ṣe ọkọ mi. ìwọ ló ń ṣe o ṣé wo tí mo kú wo ló ń ṣe ni ìwọ ló ń ṣe ìwọ ló bá yé jẹ ìwọ ló gbẹrù lórí ẹ o ò lè bá fún mi ṣùgbọ́n tó bá mọ̀ pé wọ́n kọ́ ló ń ṣe jẹ́ ká nìṣó ń bẹ̀. ókè mọ́mi kò sí wà ló yá ń bẹ̀. tá a bá lẹ́nìkan ní ti ẹnìkan ìmọ̀ wá túmọ̀ sí pé onítọ̀hún ní ti èèyàn ẹ̀yin ò bá lo làákàyè ẹ̀yin ò bá wá fi làákàyè kún kẹ́ ẹ fi sùúrù kọ́rọ̀ ara yín kẹ́ ẹ tẹ̀lé wọn wá kọ́rọ̀ yóò lè lójútùú. nǹkan tí mo lè tẹ̀lé wọn dé báyìí ní àfa ò kí lè mọ ọkọ tó ṣe ọkọ mi gangan. ẹ ní ṣòfò yọ̀ọ̀dà fún mi ayé yín ò ní bàjẹ́ o àmọ́ mo fẹ́ béèrè ìbéèrè àgọ̀ kan lọ́ọ́ yín. afẹ́ ìbéèrè. torí ṣé ká mọ́ karùn wàláhì tàlà ìsúnmọ́bìlá ilẹ̀ tí láwà nǹkan ṣe yín o ẹ̀wà ń ṣe yín ṣe rí ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ẹ̀yin àti ta lẹ́jọ́ lájọṣepọ̀ lẹ́yìn ọkọ yín dáhùn àfikẹ́ ẹ jẹ́wọ́. àfọ̀sán rẹ̀ ra. ìyàwó ọmọ mi ń hàn lè. àbá ìyàwó ọmọ mi ń hàn lè. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ká lè rújú ọ̀rọ̀ yìí ṣé ẹ rí ìyá wa ẹ lajú sílẹ̀ kẹ́ ẹ mọ́ wò bí o bí ẹ bá ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí nǹkan bàjẹ́ bí wọ́n ṣe rò lọ́wọ́ láìlà ìlẹ̀lá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam àbí òṣè ọlọ́run kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún arákùnrin ọ̀hún tó fi wá bá ti ń jẹ́ tó tó bá wọn. dáhùn àbí. àfa ṣé wo ló wá fà ní tó fi ń ta gbogbo nǹkan. orú ìbéèrè wo ni ẹ ṣé mo ní òbèrè àbí kò dáhùn. ìyá wa ọmọbìnrin yìí náà ṣe sùúrù ó fẹ́ kó níyànjú ló fi tẹ̀lé ní obìnrin wo lẹ fẹ́ sọ tó fẹ́ dúró mọ́jú ọlọ́run kò ń mọ́ ẹ sọ fún mi ìyá wa ẹ má jẹ́ láì fi yàn ẹ jẹ́ ojútùú ọ̀rọ̀ yìí bá ẹ wò ó ṣe rí káwọn òwúlẹ̀ fọ̀rọ̀ yìí bọ̀ ní tó fi ṣe yín ní agbára mo ṣe ń wò yín tí ẹ bá fẹ́ Kárúnà tó lówó jù ẹ fẹ́ olówó tó lówó gbogbo àgbáyé
ìjọ tó bá ti ń bá yín lájọṣepọ̀ àdéhùn ti bẹ̀rẹ̀ sí. ayé mi ti bá mi. ayé mi ti bá mi. ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù ṣe bẹ́ẹ̀ mọ nílé rẹ̀ ẹ mọ̀ ó ti dà ẹ níyànjú ẹ wà lọ rí lọ bá ẹ lọ bẹ́ gidi gan níbẹ̀ tó lágbára torí pé nǹkan tó fi sí yín lára yìí takọtabo ni akọ rẹ̀ ló wá fi pamọ́ sẹ́yìn lára níjà dánwò yìí ọmọ rẹ̀ lu àwọn tájàlù fi ń lé lura wọn gidi gan ẹ wá wo ẹ wá lọ bẹ́ yóò mú akọ̀hún kúrò tó bá ti lè mú kúrò ó ti dárí yìí nǹkan ó sì bẹ̀rẹ̀ sí ní dá ayé yìí ti bẹ̀rẹ̀ sí ní dá ẹjọ́ padà síbẹ̀ tí wà fún kẹ́lẹ́. ṣé o mọ̀ bí tó wà? ṣé ẹ mọ̀ bí tó wà lóòótọ́? ó ti tán fún ẹ ti mọ bẹ́ẹ̀ lọ rèé fa ẹ ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀. Mo ti dárí jì mí. Mo ti mo ṣe púpọ̀. Mo ń bọ̀ ní. Ṣé lè tẹ̀lé mi lọ ẹjọ́? Ó lè tẹ̀lé ní mọ̀nà ká. Ọkọ̀ jẹ́ wípé yóò tó ọ̀tún wa. Nítorí pé mo láwọn àkànṣe àdúrà kan tí mo fẹ́ ṣe bí n bá ti wá yọrí rẹ̀. Ẹ jẹ́ àlọ́ mọ̀nà ká. Ayé mi bàjẹ́. Gbogbo báyìí ìyàwó kò sí wàhálà gbogbo ẹ̀ ó dáa. Kò sí nǹkan tí kíkà ìbọn ló fẹ́ ṣe. Oúnjẹ náà tún gbé sínú ilé ń bẹ̀ yẹn, ẹ lè jẹun. Ó nígbà tí èèyàn bá tún tutù ni. Sàlámù àlékún o. Ẹ wo ẹ káàbọ̀ jàre. Apò ọ̀rùn èèyàn. Kí ló ṣẹlẹ̀? Sísítà mi Bàtálẹ̀ ni o. Bàtálẹ̀ ti kú. Bàtálẹ̀ fi mí lè oṣù bí ìdókòwò ọ̀sán gangan. Wọ́n ti lọ o, wọ́n kàn fi wálẹ̀ sóko lóńgbò. Inna lillahi wa inna ilayhi raji'un. Yájọ́ Kọ́tọ́lá. Ayé mi ti bàjẹ́. Wòó sátáré àfọ̀sọ́sí àforúfàṣẹ́ lọ slé mama àfọ̀sọ́sí. No, me any problem. You'll be fine. I wa okay. Gbogbo wa ma wa okay last. Okay, mo ní ìbò, mo ní ìbò. Your Highness. Omure. Ṣé kíní náà rè? Ṣẹyẹ. Torí kíní jaga rada. Tani kò dákẹ́. Ọmọ mọ́là. Rada ọmọ mọ́là. Yeah. Èmi ò kí tí bá jẹ́ ọmọ mọ́là gan ní bà mọ́là lásán wọ́n lè lọ jí. Ṣọ́lájí. Ṣé tó ń fún ẹ lélẹ̀ tó fẹ́? Ṣé yẹ mo lè sọ wúsà wọn ló kọ́ ọ̀sẹ̀ máa lóhùn? Mr. Explain, Mr. Péjopéjo. Ṣé bí mo sọ fún ẹ níjọ́ kìíní àná kọ̀dá ni mo ń pè yín? Ẹ dúró sáyè respect. Mo ní ó bẹ́tà kémi àti ká wà lọ́wọ́ ta wà. Ẹni rárá. Ẹ fẹ́ péjọ jẹ. Ẹ dẹ̀ ní eléyìí lẹ́ bá fi ṣàṣemọ́. Mo fẹ́ kó dá yín lójú pé ní sí báyìí kò sí no escape route. Ẹ ti há báyìí. Bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ní jẹ́ kí ní sí. Èmi gan bọ̀dà. Ẹ̀ní ní sí mi. Stop it! Stop it! Kini? Láti ti dúró ilé. Àforúfàṣẹ́ lọ slé mama ọmọ ìgboro àfọ̀sọ́sìn àforújáde lọ àwọn slé mama ọmọ ìgboro àfọ̀sọ́rẹ́ra àforúfàṣẹ́ lọ àwọn slé mama ọmọ ìgboro. Ọkọ ńkọ́, ọmọ ńkọ́, ọjọ́ ọ̀la rẹ̀ ńkọ́, ó ṣe rántí ọmọ ẹni tí wọ́n ṣe o.